Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Gúúsùláìtì. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Gúúsùláìtì. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fi ń wò wá àti títẹ̀ fi ń wò wá lòdì, kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Gúúsùláìtì TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Gúúsùláìtì kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. Ilorin SHEIKH wọ́n sọ fún wa nílọrin pé wọ́n bí ìjà alẹ́ àṣàlìbàládà rẹ̀ àmìnà. ọmọ lórí àṣàlìbàládà àmìnà ìlú ìfọ̀kànbalẹ̀ nínú yìí o. àṣàlìbàládà rẹ̀ àmìnà. ilé ńlá nínú ayé táwọn ẹran kan ìgbẹ́lọrin dúkù agbólérí rẹ̀ ẹ̀yin náà wà níbẹ̀. ìjẹ́ ẹ̀ oníwàlú máa tò ní. Aláníyàn sẹ́yìn náà báwọn tí wọ́n ti bí wọ́n ti ga ẹ̀mí wọ́n gbà pé iná wọn ga. Ìjà alẹ́ àṣàbàládà alẹ́ àmìnà. Ibi wọ́n ti bí ìlú tó dáa ní ìlú ìfọ̀kànbalẹ̀ ní. Ìjà alẹ́ àṣàbàládà alẹ́ àmìnà. Nígbà ṣe nílọrin kò sí ilẹ̀ Haúsá kò sí nìyẹn. Gbogbo ọ̀nà ìgbọ́ra irú ìjókòó yìí kò sí lẹ̀. Lọ́mọ Ìlọrin àwọn tí ní àjò wọn bá jọ ti bàbá yín ni ẹ bá rìn ibi kí lọ́rùn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àdánù rẹ̀ sì nínú ìlú yìí wọ́n ń fẹ́ gbìn rẹwà púpọ̀. Àwọn eléyìí kú ọmọ àgbẹ̀bí wọ́n ti wá. Wọ́n ṣe nǹkan mí Ìlọrin tó ju Al-Qur'ani lọ. Ìjà alẹ́ àṣàbàládà ní àmì náà. Wọ́n gbé ìlú ìfọ̀kànbalẹ̀ ní ìlú Al-Qur'ani ni. Wọ́n ń sọ̀kè aláàrùn mi láàtàmọ́wáàtì. Ìjálì àṣàbàládà ní àmìnà. Wàrìsókì aláàrùn mi láàtàmọ́wáàtì. Mọ̀lẹ́ àbẹ̀rẹ̀ mi ní obìnrin láàyè. Wàlí àwùmílẹ̀ àkírí. Wọ́ọ̀lá wà mẹ́rin kàfàrà. Fọ́ọ̀mà tí ó wà bẹ̀lì láà. ثم أدخل إلى عذاب النار وبئس المصير. Inú Súrátù Ibrahim ni mo fẹ́ kọ́ ọ̀kà. Ó bí وإذ ابتلى èyí wò lẹ́yìn ní ìsúkọ́lá Ibrahim. إذ قال إبراهيم. Ọlọ́kàrí wò náà kò ṣe nǹkan kan. Ó bí ìjàlẹ̀ àṣàbàládà àmìnà. Ẹ̀rọ wà nígbà ìlú yìí ti dá. Àwọn kan ìgbẹ́ wọ́n ti ga lọ́wọ́ àwọn bàbá yín ẹjọ́ ga lọ́wọ́ èmi náà. Ìjàlì àṣàbàládà àmìnà. Ẹ má bọ́ rẹ̀ kú rí ṣáwọ́ akọ ìgbéra àwọn tí wọ́n bí ilé. Ẹbí táwọn kan fi lè máa sọ pé wọ́n ń ṣe bọ́ nílùú Ìlọrin. Níbo ni wọ́n ti ń ṣe? Ìbáwá ń ṣe Ìlọrin náà ẹlẹ́rìí Al-Qur'ani. Àní ìtẹ̀mí àwọn pòfẹ́sọ̀ wa yìí Al-Qur'ani ń bẹ lẹ́nu wọn. Ìjọ pòfẹ́sọ̀ láìsí lérí Al-Qur'ani ni. Gbogbo àwọn dókítà ta nílọrin dàkátìrì wọn lérí ìsìlámù ni. Gbogbo ẹnjìníà ta nílọrin kéwù ni wọ́n fi bẹ̀rẹ̀ ayé. Gbogbo àwọn ńláńláńláńlá àrẹ́jù agbóòdù ní nígbà ẹlẹ́bí bá ta sa gbogbo wọn ti bẹ̀rẹ̀. Gbogbo ọkọ̀ ayé wọn ń kun Al-Qur'ani ni wọ́n fi pilẹ̀. Ìjà alẹ́ àṣàbàládà àmìnà wàjìrúbùlẹ̀ wàbàlẹ̀ àhànà bùdàlẹ̀ àṣìnàmà. Wàjìrúbùlẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ àná àbúrò sinamá. Nígbà wọn bá yẹ gbọ́dọ̀ tó máa tẹ́ ẹ̀gbẹ́ àwọn tí wọ́n bí ẹ̀jìnlẹ̀ sí wọn. Wọ́n bẹ̀rẹ̀ gbọ́dọ̀ ní ẹ̀fẹ̀ ayé pátá lọ́rùn. Irú sáàfù wọn lọ́dọ̀ bá ṣe tí ò sí wí. Irú ẹ̀yìn ilé wọn ní bẹ́ẹ̀ ìlú kan tí ò sí wí. Irú ẹ̀yìn ẹ̀ka lẹ́fẹ̀ gbọ́ tí ò sí wí. Ọ̀dà ọ̀tán gbogbo gíga ó pin náà ní pọ́ọ̀fù lójoojú yìí. Gbogbo gíga ọ̀tán ẹ̀ẹ́dì kóòdù lójoojú yìí.
wọ́n nílùú mi tí ọ̀wá sínú yìí. Bọ́bọ̀. Wàjìrúwú ni wọ́n bẹ̀ ní àná Abúdá yàtì náà mẹ́. Ẹ dákun, ẹ má torí pé ń wá kíní kan, ẹ má bẹ́ẹ̀ nìkan sí ẹjọ́ kó tó lọ́wọ́, gbogbo òkètè fẹ́ gùn lẹ́gùn. Wọ́n bẹ̀ ní àná Abúdá yàtì náà mẹ́ wọ́n bí. Ọlọ́wọ́. Ìnáwó ńlá àdìyàdì náà kẹ́sì àmì náà sí. Gbogbo ogún tí wọ́n jẹ nílẹ̀ Ègbó, èwo lọ́kàlẹ́ mẹ́bí èyí tí wọ́n jẹ́ Ìlọrin. Àdìyàdì náà kẹ́sì àmì náà sí. Èwo lọ́kàlẹ́ mẹ́ tí wọ́n jẹ́ èyí tí wọ́n jẹ́ Ìlọrin. Ogún ti Ìlọrin ní kalẹ̀ òun ní sẹ́kù. Torí pé gbogbo tí wọ́n ní nílùú wọn ní sọ̀yẹ́ lò ní. Ẹni ọba bá ti ṣètánì padà wó bẹ́ẹ̀ ni. Wàmá tẹ̀bí àlìfà iná wọ́n ní. Wàmá tẹ̀bí àlìó. Ìjọba tẹ̀lé lọ ní tọkàntọkàn. Tó gbàgbé kò sí nǹkan mi tọ́jà Buhari. Fàyínà omi ni. Fàyínà omi ni. Yọ́mọ̀ ní fọkànbalẹ̀. Wàmá tẹ̀bí àlìó. Wàmá ní àsọ́ni. Àwọn àsọ́ni ẹ̀ máa ń bọ́ sọ pé ń tà ń ṣe lọ yìí. Nǹkan mi ni tí ó tẹ̀lé wa. Fàyínà ká. Ẹ sọ fún ẹ ló kú ilé bàbá rẹ̀ ní kọ́fọ́ ọmú. Ẹ ló wọlé bàbá rẹ̀ ní kọ́fọ́ ọmú. Ẹyin tẹ́ ń lọ ilẹ̀ ẹgbọ́. Ilẹ̀ ẹgbọ́. Ẹ lọ bà lórí jẹ́. Bà lórí jẹ́. Olúwa yóò bà yín jẹ́ o. Ọba tó yọ nílò ọ̀la òun náà ní ọba yín jẹ́. Aláìní tẹ́ lọ lẹ̀ ẹgbọ́. Tẹ́ lọ bà lórí jẹ́. Olúwa yóò bà yín jẹ́ o. Ọba tó lè nílò ọ̀la òun náà yóò bà yín jẹ́ o. Èyí tẹ́ ń lọ ilẹ̀ ẹgbọ́. Tẹ́ ń lọ bọ́mọ ilẹ̀ ẹgbọ́. Tẹ́ fi ń bà lórí jẹ́. Olúwa yóò bà yín jẹ́ o. Ọba tó lè ní lọ́la òun náà ní ọba àwọn jẹ́. Ẹ̀yin tẹ́ ń lọ lẹ́gbọ́, tẹ́ ń lọ bà lórí jẹ́. Olúwa yóò bà yín jẹ́ o. Ọba tó lè lọ́la sóhun ni yóò bà wọ́n jẹ́ o. Ó sì ń tọ́ ní ìdílé orí tuntun tó ẹ̀kọ́ á nílò. Ẹ̀yọ́ máa lọ rí mẹ́sẹ̀gì ní ẹni tẹ́ bá ṣe. Ẹni tí ẹ̀rẹ́ àgbèrè ọba ti jọ ti yín. Ẹ wo bàbá ọkọ yẹn, bàbá tó bí àwọn oníwà nílẹ̀ yìí. Ẹ wo ọjọ́ tí wọ́n ti ń bá ayé wọn bọ̀. Nígbà kan díẹ̀ rẹ́díò kọ́ àsọ̀rọ̀ wọn padà kọ́ rẹ́díò báwọn náà. Wọ́n ti wọ́n lọ tó yìí, wọn ò nílé ọ̀sà kan tí wọ́n lọ ti dá ìkọ̀ àárẹ̀ lọ. Gbogbo bí wọ́n ti rìn náà, Ọlọ́run náà ni wọ́n ti mú. Àwọn omi ti yẹ wọn. Àwọn nìkan lè yẹn bá ti dé èmi ṣubú. Gbogbo èèyàn máa lọ rí ọ̀dọ̀ wọn yìí o. Ọgbẹ́ ọmọ olórí ọ̀dọ̀ wọn yìí o. Wọ́n ń ta fa.